ó bẹ́tà kémi máa ṣe conductor láti feed wa ju kí màmí máa ta wóróbo lọ. It's good to be in love. Yeah. The feeling is so sweet. Everybody dance, Lórí burúkú kan tí ọmọ mọ́tò wá ló fi mọ́tò pàyà mi ibikíbi tó bá wà tó rò pé òun ti ṣe àṣegbé ẹkún tẹ̀jẹ̀ òun náà máa bá lọ sọ́run. Ọ̀gá ọlọ́pàá, ẹ má dojú ọ̀rọ̀ yìí rú o. Olóyìnbó sọ wípé when you know your name, the next thing to know is your rights. I know my rights. Ṣọ́rọ̀ lẹ̀dẹ̀ ń sọ lẹ́nu yẹn, ṣọ́rọ̀ lẹ̀ ń sọ. Ọmọ yín fi mọ́tò gbàyàn, ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ rúnrún lẹ́nu, ẹ̀dẹ̀ pèrè ayín lábíàmọ́, ní human feeling kọ́bọ̀. Pẹ̀lú sọ́jọ́, kí ló ń ṣe mo rò kórí ẹ̀ orí ẹ̀ ńlá mọ́lẹ̀? Ìgboro wo ló dé wọ̀lá? Kí ló ń ṣe? Kí ni wọ́? Kí ló ń ṣe? Wọ́n jẹ́ bí Ọlámídé, ìgboro wo ló dé Ọládé? Mo fẹ́ rí ọmọ yẹn. O ò lè rí. Wọ́n ti discharge ẹ̀. Ọlọ́wọ́ níbikíbi tó bá wà. God forbid! Ṣé ìwọ ni Ademidun fi mọ́tò gbà? Bẹ́ẹ̀ni, kò sí rọ́ńbẹ́ o. Bó ṣe rí gan-an ló ṣe sọ yẹn. Jọ, èèyàn gba iyọ̀ àti ayọ̀ ayé mi. Ṣé tèmi náà bá da ìkorò sínú ayé ẹ̀? Ṣé ó ti pọ̀ jù ni? You know my brother. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ o, gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Orí mi lẹ́yìn ó fọwọ́ bójú. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Orí mi lànà ó fọwọ́ bójú. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ o, gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ o, gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Orí mi lẹ́yìn má fọwọ́ bójú. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Orí mi lànà ó fọwọ́ bójú. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Ìyàwó fẹ́ dolóṣó. Bisade, can we just change this topic, please? Time up. Ademidun, in less than 72 hours, she will join our ancestors. Oh my God! Who let you speak lawyer? And if any man